Ìkan parapọ̀ ìkan mọ̀lé èrún parapọ̀ wọ́n má jiyàn àwọn ọmọ Yorùbá ọmọ òdodo. Ọ̀kan nínú ohun tá a fi gbọ́n lè bà lẹ́nìí kì í ṣe ohun ọ̀tun lórí ètò ẹ̀wà èdè. Òun ni ìgbàgbọ́ Yorùbá nínú àṣẹ̀yìnwáyé. Yorùbá gbàgbọ́ wípé tá a bá kú á tún jíǹde. Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àwọn náà gbà wípé tá a bá kú á tún jíǹde. Bákan náà ni ẹ̀sìn Mùsùlùmí náà gbà wípé àjíǹde wà lẹ́yìn ikú. Ṣùgbọ́n èyí tó dàbí ẹni wípé ẹ̀sìn Mùsùlùmí àti ẹ̀sìn Kìrìsìtẹ́nì ò faramọ́ òun ni ohun tí a mọ̀ sí àkúdà àti àkúdàáyà. Àkúdà àti àkúdàáyà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ò mọ̀ yàtọ̀ láàrin ohun tí a pè ní àkúdà àti ohun tí a pè ní àkúdàáyà. Lónìí, a ó mẹ́nu bà ohun tí a mọ̀ sí àkúdà. Tó bá di ní ọjọ́ mẹ́jọ, a sọ̀rọ̀ lórí àkúdàáyà. Torí pé Yorùbá gbàgbọ́ wípé tá a bá tún kú á tún jíǹde. Ó wà. Wọ́n á sì mọ̀ sọ wípé kí èèyàn kó ṣe rere torí tá a bá débodè a ó rojọ́. Bákan náà, ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ní a ó pa wá lára dà, a ó dé wá ládé ògo, a ó sì gbé wá níyàwó nílé ògo lọ́dọ̀ bàbá. Ó wà ńbẹ̀. Bákan náà ni ẹ̀sìn Mùsùlùmí náà faramọ́ wípé tí a bá tún kú tán àjíǹde ó wà ní ẹ̀yìn ikú. Ẹ má ṣe ìkà láyé torí à ń rọ̀run. Ẹ má ṣe ìkà láyé o torí à ń rọ̀run. Tá a bá dé ibodè a ó rojọ́. Kí ni Yorùbá pè ní àkúdà? Àkúdà òun ni ẹni tí ó kú lábàdì. Lásìkò tí ikú yìí wá, ó ní nǹkan kan ká sọ pé bóyá mission tí ó fẹ́ ṣe tàbí tó ń lọ ṣe kó tó di wípé ẹ̀mí bọ́ lára ẹ̀. Dídá ẹ̀mí padà sí ara rẹ̀ láti ṣe tó yẹ kó ṣe ni Yorùbá ń pè ní àkúdà. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹni tíyàwó ẹ̀ ń rọbí lọ́wọ́ táwa sọ fún wípé kó lọ sílé kó lọ kó ẹrù ọmọ wá. Nígbà tó kó ẹrù ọmọ, gìrìgìrì tó ń bọ̀ wá ọ̀kadà kọlù, ó kú. Ibi tó bá ti ń ṣe ẹ̀mí yẹn á dìde padà, á gbé nǹkan ọmọ yẹn, á wá gbé lọ fún wọn ní hospital, á báyàwó ẹ̀ sọ̀rọ̀. Tó bá ti rí pé ẹnìkan ń bọ̀ àbẹ́ tó dáhùn kan ń bọ̀ tó ó lè lóun fẹ́ lọ tọ̀ tàbí kó lóun fẹ́ yàgbẹ́, yóò sá wa kọ́lọ́fẹ̀ kan wọ̀, yóò bá pòórá, wọn ò tún gbúrò ẹni yẹn mọ́. Orin Yorùbá ń pè ní àkúdà. Ẹ jẹ́ kí a wo fọ́nrán yìí. Tí Ọlábísí bá dé, kó sọ fún mi because you understand gbogbo nǹkan tó ń sọ yìí. Ó wù mí láti sọ fún ara mi. Àmọ́ kò lè bá mi mú. Èyí ti ká kúrò pẹ̀lú ìwé. Bẹ́ẹ̀ ni iná ńlá ń jó lóko. Àjàlá lórí tí ìdílé ròyìn. Wait, what are you saying? Come here. Mommy Bisi! Mommy Bisi! Come here. Kí ló ṣe yín? Wọ́n ti ṣẹlẹ̀. Nǹkan ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Dáàdì Bisi ni. Ọ̀kadà ti gbá wọn sí títì. Dáàdì Bísí wà nílé. Kí ni sọ? Dáàdì Bisi wà nílé. Dáàdì Bisi ò sí inú ilé. Dáàdì Bisi wà ní títì tọ́kadà ti gbá wọn. Àwọn èrò pé tí wọ́n báyìí ni. Stop it. Ẹ̀yin èrò kẹ́ máa wà bí ó dramatic. Ọkọ tèmi wà nílé, Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí èmi ó gun ọ̀kadà. Mommy Bisi!
rubbish. Ṣé ti rí ohun tí à ń pè ní àkúdà nìyẹn, bó tilẹ̀ ṣe pé ẹ̀sìn mùsùlùmí àti ẹ̀sìn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì kò fi ara mọ́. Yorùbá bọ̀ wọ́n ní kì í dùn púpọ̀ ṣọ́kí báyìí ní ọbẹ̀ oge. Nígbà tá a bá pàdé ní ọjọ́ mẹ́jọ a ó máa sọ̀rọ̀ lórí àkúdàáyà títí bàtà tún máa pàdé àrán láàmọ́dá a ò ní dáràn. Ire o.